Tọ́ mo kí gbogbo ilé pé a kú ìsinmi òní, ìsinmi ayọ̀, ìsinmi ìdùnnú ni òní yóò jẹ́ fún wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Mo kí gbogbo ẹ̀yin ọmọ gíẹ̀sì fans club, Ọlọ́run Elédùmarè yóò máa gbà fún wa, kò ní padà lẹ́yìn wa o. Àní jọ ẹni tán wá lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Orúkọ tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, ọmọ gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ gíẹ̀sì Herbal and Cosmetics Production, níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù, tí à ń ṣe àwárí ẹ̀ nípa ewé àti egbò. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé àwọn ewé àti egbò tá à ń wò láyìíká wa yìí, ó ní iṣẹ́ kan àbí méjì tí à ń fi ṣe. Ọlọ́run ló fi agbára sínú ewé àti egbò, bẹ́ẹ̀ ni ó sì ní àwọn ìtọ́jú tó ń ṣiṣẹ́ fún. Kò sí ewé tó wà tí ò ní ìwúlò títí ẹ o, torí pé Ọlọ́run ò ní dá nǹkan kan kó má ní ìdí kan pàtàkì tó fi ṣẹ̀dá nǹkan náà. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá wá rò pé kò dáa, kò sí wàhálà, ibi tí èrò ọkàn títí ẹ gbà lọ́nu. Ṣùgbọ́n èmi ń fi yé ọ wípé n tó dáa ni ká máa lo ewé àti egbò. Ẹni tó bá wá fi ń ba tọmọnìkejì jẹ́, ó ní ó dáa. Yàtọ̀ sí pé a fi ewé àti egbò ṣe àwọn nǹkan míì, ó wúlò fún ìtọ́jú. Bẹ́ẹ̀ ni ó wúlò fún ìtọ́jú. Ohun tí mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀, ewé kan tí à ń pè ní ewé Emile. Ewé Emile. Nǹkan kan tí mo fẹ́ mẹ́nubà pé ká lò fún, tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, yín máa sọ̀rọ̀ ní ìkọ̀ọ̀kan ní àwọn ìwúlò rẹ̀ lórí ìtọ́jú. Ṣùgbọ́n èyí tí mo kọ́kọ́ fẹ́ mú wá lónìí, báwo ni a ṣe lè lò ó láti fi ṣe ìwádìí. Ewé yìí ní agbára púpọ̀, ewé Emile. Ó ní agbára púpọ̀, ó kápá àwọn àìsàn kan, ṣùgbọ́n kì í ṣe bí ìtọ́jú ni mo ń lọ lónìí. Ibi tí mo ń lọ lónìí náà ni pé tó bá ní nǹkan kan tí a fẹ́ mọ̀ nípa ìrìn àjò ayé wa, pé a fẹ́ mọ̀ nǹkan kan nípa ìrìn àjò ayé wa, ẹ jẹ́ ká já ewé, ẹ jẹ́ ká tú tegbòtegbò, ká tú tegbòtegbò. Tá a bá ti tú tegbòtegbò ní alẹ́ ni o, tá a rí pé kò sí nǹkan tá a fẹ́ ṣe mọ́ ju ká kàn sùn lọ, a ti wo ibi tí ewé yìí wà. Ẹ jẹ́ ká gbá lẹ́ẹ̀mẹ́ta. Tá a bá ti gbá lẹ́ẹ̀mẹ́ta, ká wá tú. Tá a bá ti tú, ẹ jẹ́ á mú iyọ̀ yìí á ti lé síta. Ṣé mọ bí wọ́n ṣe máa ń lé iyọ̀ láyé àtijọ́? Á ti lé iyọ̀ yìí síta láàárọ̀ tóòrùn ó pa. Tójò bá wọn tí ò bá pọ̀, ẹ jẹ́ á fílẹ̀, ó sì ṣe é lò. Ṣùgbọ́n tójò bá ti pọ̀, yóò ká lọ. Tó bá ti wá di alẹ́ tí a fẹ́ tú ewé, iyọ̀ tí a ti sá síta yìí, tá a ti sá sóòrùn, tá a ti lé síta yìí, iyọ̀ yìí la bù. Tá a bá ti débi tá a ti fẹ́ tú, á wá dàníyàn sí. Ẹ jẹ́ kọ́kàn wá papọ̀. Tá a bá ti dàníyàn sí, iyọ̀ yìí ńlá fi fọ́n ewé ká tó tú. Tá a bá ti wá tú, tá a dénú ilé tá a fẹ́ sùn, ẹ jẹ́ á ra mọ́wọ́. Ẹ jẹ́ á ra ewé ìmọ́wọ́, ká ra mọ́wọ́ gidi, ká ra mọ́ ọwọ́ wa, ká wá fi bọ́jú, ká dàníyàn nǹkan tá a fẹ́ mọ̀ nípa rẹ̀, pé nǹkan báyìí ó rú mi lójú. K'Ọlọ́run Elédùmarè kó fi òye ẹ̀ kó fi yé mi. Tí ìdíwọ́ bá pọ̀ lára, a lè lálàákílẹ̀ mọ́ kó má yé wa, ẹ jẹ́ á tún ṣe. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún ṣe, ká pọkàn pọ̀. Tá a bá lo kíní ní ọjọ́ 7 léra, níbẹ̀ ṣe ń wò yìí, tẹ́ ẹ bá dá nìkan jókòó, tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní wo ara ògiri, ẹ máa rí àwòrán ní ara ògiri. Bẹ́ẹ̀ ni, níbi tó dájú dé ní kíní. Wọn ìbáyàn ṣe, èèyàn lèèyàn máa ń ṣe fún rẹ̀. Ara ìwúlò rẹ̀ kan òun nù. Bóyá lọ́la àbí ní ọ̀túnla, á sọ̀rọ̀ nípa ti ìtọ́jú. Báwo la ṣe lè fi ṣe ìtọ́jú àwọn àìsàn kan tàbí èkejì? Kì í ṣe àìsàn kan là ń lò fún, kì í ṣe ọ̀nà kan ni à ń gbà lò. Àìmọye ọ̀nà ni àwọn bàbá wa máa ń gbà lo ewé tá a mú lọ́wọ́ yìí tí mo pè ní Emile. Ó póríṣi méjì, a ní funfun,
bẹ́ẹ̀ ni a ní pupa. Èyí tó wù kó jẹ́ ń bẹ̀, kò sí eléyìí tẹ́lẹ̀dùmarè ò fi àṣẹ sínú gbogbo ewé. Bá a bá ṣe máa lò, bí kálukú bá ṣe máa lò, bẹ́ẹ̀ ni a ṣe máa lò. A fi ń ṣe àgbo, a fi ń kí àgbo ní bó ṣe wà yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ẹ jẹ́ ká ṣe. Dákun, kì í ṣe gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ o. Lágbájá ni mo rí ní ojú àlá mi, òní lọ bá jà, wọ́n jẹ́ kó gun ó tún gorí ogun fún ọ o. Ọ̀nà àbáyọ òun ni kó o wá. Bẹ́ẹ̀ ni, ọ̀nà àbáyọ ni kó o wá. Mo sì máa ń sọ pé ká má fi àdúrà ṣíṣe sílẹ̀, nítorí pé ẹyẹ ìfapá kan fò, irú ọkàn wa Ọlọ́run á máa sàmì sí. Bẹ́ẹ̀ ni, ṣe rí ọ̀pọ̀lọpọ̀ máa ń lo iṣẹ́ tí wọ́n á ní kò jẹ́. Ṣe rí èpè tó jáyàn jù tí ìtètè ṣe wẹ̀ dànù, òun náà lè pè téèyàn bá fẹnu ara èèyàn sẹ́. Ó túmọ̀ sí pé iṣẹ́ tó ń lò tí èrò ọkàn ẹ tí ò papọ̀ mọ́. Ẹ wo àwọn tí wọ́n ń ṣe màjíìkì, wọ́n ní o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí ọkàn ẹ kó papọ̀ mọ́ nǹkan yẹn, bí ìgbà tí nǹkan yẹn ti ṣe. Ìgbà náà ni nǹkan yẹn ó tó wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ẹ jẹ́ ká ní focus pé nǹkan báyìí tá a bá ti fi ra ọwọ́ wa tán, tá a fi ra ojú, àníyàn wa ẹ jẹ́ kó dúró lórí nǹkan tí a fẹ́ ṣèbéèrè rẹ̀ lórí. A rí pé bó ṣe rí, bó ṣe ń ṣiṣẹ́ nù. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa, òun náà ní kẹ́ bá wa subscribe sí YouTube channel wa, Ọmọgíẹ̀sí TV. Ẹ bá wa subscribe sí, ẹ bá wa share ẹ comment. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní Facebook, Ọmọgíẹ̀sí TV page wa ni. Tewétegbò ní ìwòsàn Herbal Center page wa ni. Ẹ bá wa follow wa ní TikTok, Ọmọgíẹ̀sí 1 ní TikTok ní wa. Ẹ bá wa share ẹ, orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa nìyẹn. Ìwọ náà darapọ̀ mọ́ Ọmọgíẹ̀sí fans club lénìí ní YouTube. Gbogbo àwọn iṣẹ́ kan wà tá à ń fi sílẹ̀ tó jẹ́ pé a máa ń fẹ́ àìfẹ́ sọ́tán nítorí ìwà kálukú wa, àmọ́ wa ara wa. Ṣùgbọ́n nínú Ọmọgíẹ̀sí fans club àti mọ̀ wá, kò sí iṣẹ́ kankan tá à ń fi pamọ́. Gbogbo àwọn iṣẹ́ tá a fi pamọ́ nínú Ọmọgíẹ̀sí TV, gbogbo ẹ̀ pátápátá láti ṣàlàyé ẹ̀ sínú Ọmọgíẹ̀sí fans club. Ìwọ náà darapọ̀ lónìí. Mo sì tún kí wa àkú ìmúra ọdún ayọ̀ láṣẹ àní sọdún ìbànújẹ́ o. Ẹ má gbàgbé o, ẹran ọdún ti tèmi o, ẹ bá mi fi ránṣẹ́. 08061408254 ni nọ́mbà tí ẹ lè pè wá sí. 07083907513 òun ni WhatsApp nọ́mbà wa tí ẹ lè fi bá wa sọ̀rọ̀. Ẹ má gbàgbé pé mo máa ń sọ pé ẹni tó bá ní ìbéèrè kan tàbí ìkejì, ẹ má pè mí, ṣùgbọ́n ẹ fi àtẹ̀jíṣẹ́ sílẹ̀ lórí WhatsApp wa. So tẹ́ bá ti fi àtẹ̀jíṣẹ́ sílẹ̀, tá a bá ti gbọ́, á dá yín lóhùn. Ẹ̀yin tẹ́ ti fi sílẹ̀ tá a ti dá yín lóhùn, ẹ má bínú. Wọ́n ní ọ̀nà ló pọ̀ ní ó jẹ́ kọ́kùnrin ó lọ́mú. So mo kí wa lẹ́ẹ̀kan sí, a kú ìmúra ọdún, a sọdún ayọ̀ o.